Ẹ kú dédé àsìkò yìí jákèjádò bí tẹ́ láǹfààní láti máa wo iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun. Ìròyìn àkójọpọ̀ ló ń dé sí ojú ìwòran yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àkójọpọ̀ ìròyìn wa jẹ́ àwọn ìròyìn tá a ti mú wá fún yín láàrin ọ̀sẹ̀. Táwa mú àwọn tó ṣe gbáǹkọ́gbì nínú rẹ̀ wá èyí tí ń ṣe ọjọ́ Àbámẹ́ta. Orúkọ tèmi ni Elijah Adégòkè. Gẹ́gẹ́ bí a ti mú wá fún yín ní ọ̀sẹ̀ wípé Ààrẹ Muhammadu Buhari tí rọ àwọn ọ̀gá àgbà ifáfitì ní orílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá kú ojú òṣùwọ̀n tó lórí ẹ̀kọ́ wọn kí wọ́n fi ọ̀nà tarùn wọ́n. Ààrẹ ló kọminú látàrí wípé ìwé ẹ̀rí ọlọ́kùnjọ̀kan èyí tó ń fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni kò lè fi iṣẹ́ hàn pé àwọn ló ní ìwé ẹ̀rí ọ̀hún. Bákan náà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti sọ wípé àwọn kò lè sọ iye pàtó tí ààrẹ Muhammadu Buhari ná fún ìlera ara rẹ̀. Gẹ́gẹ́ tí mọ̀ pé ààrẹ lọ sí orílẹ̀-èdè London fún ìtọ́jú ara rẹ̀ bí oṣù mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ sọ wípé àwọn kò lè sọ iye pàtó tí ààrẹ Muhammadu Buhari ná. Bákan náà gẹ́gẹ́ bí a ti mú wá fún yín ọ̀sẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti sọ wípé àwọn ti ya owó rọ̀gùnrọ̀gùn sọ́tọ̀ fún àkànṣe iṣẹ́ ojú irin. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ló sọ eléyìí di mímọ̀ láti ẹnu olóyè Chris Ngige nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ wípé òun rí iṣẹ́ takuntakun tí ààrẹ Muhammadu Buhari ṣe, pàápàá jùlọ ìṣàkóso tó kọjá tí bu ọwọ́ lu iṣẹ́ àkànṣe ojú irin ọ̀hún, ṣùgbọ́n wọn kò parí rẹ̀. Ní ààrẹ Muhammadu Buhari sọ wípé òun yóò parí rẹ̀ kí ọdún 2019 tó wá sí òpin. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé ẹnikẹ́ni tí yóò gba ipò lọ́wọ́ gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò gùn lé ìlànà oníkókó mẹ́fà tí ìṣèjọba ọ̀hún gùn lé. Ẹ ti jẹ́ kí a lọ pàdé aṣojú kọ̀ròyìn wa Adédayọ̀ Adédèjì bí ó ṣe mú wá fún wa lọ́sẹ̀ nínú ìròyìn tó jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti fòun léde pé ẹni tí yóò bá gba ipò lọ́wọ́ gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò ṣàmúlò ìlànà ètò ìṣàkóso ẹlẹ́gà mẹ́fà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gùn lé. Akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Moshood Adeoti ló sọ eléyìí di mímọ̀ níbi àpérò táwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣàgbékalẹ̀ rẹ̀ láti fi sọ̀tàn bí gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun fi kún pé ohun tó bá wẹ lẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ, àmọ́ ẹni tí yóò bá gorí àga ìṣàkóso nípínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ ṣetán láti tẹ̀lé ìlànà ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tárẹ́gbẹ́ṣọlá gùn lé. Ó ṣàlàyé síwájú sí pé ètò tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gùn lé ní Fáṣọlá àti Àǹbọ̀dé mọ́lé, èyí ló fà á tí ìpínlẹ̀ Èkó fi ń tẹ̀síwájú. Moshood Adeoti wá fi kún pé ètò ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tárẹ́gbẹ́ṣọlá ń ṣe yìí ó tẹ́ wọn lọ́rùn, táwọn ò sì ní fààyè gbẹnikẹ́ni tí kò bá ṣe tán láti tẹ̀lé ìlànà gómìnà náà. Nínú ọ̀rọ̀ tí alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Ọmọọba Gbóyèga Fámọ̀ọ́dún ní tiẹ̀ sọ pé ó yẹ káwọn ó fèsì lé ọ̀rọ̀ àwọn alátakò tí wọ́n ń sọ sí gómìnà, káwọn sì ṣàfọ̀mọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan gómìnà. Nígbà tó ń tọpa bí gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun, Fámọ̀ọ́dún koro ojú sí àwọn tó ń sọ wípé àwọn làwọn mọ bá Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Bó tilẹ̀ jẹ́ pé alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun kò dárúkọ ẹnìkan ní pàtó, àmọ́ ṣá a ó rántí pé Alhaji Fatai Díẹ̀kọ́lá ló ti kọ́kọ́ sọ wípé àwọn làwọn mọ bá Arẹ́gbẹ́ṣọlá ṣe wá láti ìlú Èkó sípínlẹ̀ Ọ̀ṣun, àwọn ó sì mọ bí yóò ṣe padà sílùú Èkó. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Tó o kò jẹ́ bí Adédayọ̀ Adédèjì ṣe jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà la mú wá fún yín ọ̀sẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ tó kù láti rí pé olúkúlùkù wọn ń wá ọ̀nà mìíràn tí wọn yóò fi máa rí owó dípò gbígbára lé owó tí wọn yóò máa gbà láti ọwọ́ ìjọba àpapọ̀, nítorí tí olúkúlùkù wọn bá ń wá ọ̀nà láti máa wá owó ní àpótí ara wọn, ẹrù tí ìjọba àpapọ̀ yóò máa gbé yóò dínkù, pàápàá lásìkò tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà dẹnu kọlẹ̀. Bákan náà ni gómìnà Akínwùmí Àǹbọ̀dé nínú ọ̀sẹ̀ yìí tún gbé òṣùbà rambadẹ̀ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí
tó tún jẹ́ alákòóso fún iṣẹ́ òde, iná mọ̀nàmọ́ná àti agbára Babátúndé Fáṣọlá kú ìfarajìn rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà lásìkò tó wà lórí àlééfà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lásìkò tí gómìnà Akínwùmí Àǹbọ̀dé ń bẹ lórí àlééfà ní ìpínlẹ̀ Èkó, ó ṣiṣẹ́ ribiribi yàyà mẹ́fà, pàápàá àwọn iṣẹ́ àkànṣe àti sísọ ìlú Èkó di ìlú ọ̀tun.